òrìṣà kan ń bẹ tí wọ́n ń pè ní òrìṣà Ìjẹ̀bú. Òrìṣà Agẹmọ ni wọ́n ń pè é. Èké obìnrin kì í wò ó wò fẹ̀rẹ̀ ó kú pi, ó wò fẹ̀rẹ̀ ó kú fẹ̀rẹ̀. Kí ló dé tí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Kí ló dé tí àwọn agẹmọ ṣe máa ń lọ tí wọ́n bá ń bọ̀? Òrìṣà Agẹmọ tí Àwùjalè ò lè rí ewé dúdú òróró. Agẹmọ ni wọ́n ń pè é. Àmọ́ kí ni Agẹmọ? Níbo ló ti ṣẹ̀ wá? Àti wípé àwọn wo ló ń ṣe Agẹmọ yìí? 16 l'Agẹmọ. Àmọ́ obìnrin ò gbọ́dọ̀ wò. Àyíwò òun ni Agẹmọ Ìjẹ̀bú. Kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀? Kí ni ìpìlẹ̀? Kí ni àṣírí tó wà ńbẹ̀? Ẹ wá gbọ́. Anybody tó bá ti lè jẹ́ ọmọ Ìjẹ̀bú, ọmọ alágẹmọ. Ṣé wọ́n mọ Agẹmọ? Agẹmọ tó wà is 201. Òrìṣà tí ọba ń sìn tí ò mọ̀ òun ni wọ́n ń pè ní Agẹmọ. Nǹkan tó bá ti lọ ó ti nìkan yàgò fún. Àwọn kan wà wọ́n ní orí kúkú. Wọ́n á máa fẹ́ dẹ̀jà. Wọ́n máa ń dẹ̀jà àwọn náà dẹ̀ máa ń sìn. Àwa olóòótọ́ àwa ní ojú òyìnbó ní. Òyìnbó kan ìyẹn ní èpè àbí kátẹ́sì wọnẹ́ wò. Wọ́n á ṣègbè sọ̀yàn á tún ṣàdúrà tí ìwà ẹ̀ bá hùwà àdúrà o. Torí májèlé ò dà ẹni tó máa jẹ́ á béèrè, tó bá dẹ̀ béèrè wọn á fún. Tí ó bá ṣàdúrà fún àwọn èèyàn tó bá tún dọdún tó ń bọ̀ èrò á tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tó ṣe ń rí èrò tó bá di bí ijọ́ Tuesday sí ẹ wá sí palace ọ̀dọ̀ mi bí ibi ogun ṣé ẹni tó wà ní in difficulty tí a dẹ̀ sọ fún pé lágbára Ọlọ́run kan òkè ìṣòro á lọlẹ̀ tó dẹ̀ lọlẹ̀ tọdún èmi ìbátúndé ṣé kò ní wà. Alágẹmọ ló láṣẹ, bẹ́ẹ̀ ni àwọn sì ló lè pè. Agẹmọ Ìjẹ̀bú ni gbogbo àwọn Agẹmọ Ìjẹ̀bú yìí. Orí ìwà pé wọn Ìjẹ̀bú ìmọ̀dìmọ̀sán ní gbogbo wọn ti ń jó. Àṣírí tí ń bẹ lára wọn, àṣírí tó wà nínú Agẹmọ. Ẹ wá wò ó, àwọn alágbára tí ń bẹ nínú Agẹmọ àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn nínú àwọn Agẹmọ yìí. Ẹ wá gbọ́ wọn. Ẹ wá gbọ́ bí Agẹmọ ṣe ń sọ̀rọ̀. Ẹ wá gbọ́ bí Agẹmọ ṣe ń sọ òyìnbó. Ẹ wá gbọ́ bí Agẹmọ ṣe ń fọhùn. Òrìṣà ńlá tí ìlú ń bọ, tí Àwùjalè ń bọ, tí kò lè rí ojú rẹ̀ ní ewé dúdú òróró. Agẹmọ Ìjẹ̀bú. Wọnú fọ́nrán yìí wo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú YouTube mi bàbá Jagilegbo. Subscribe, follow kó sì share kó like fọ́nrán yìí. Ẹ̀jọ̀ sàbí lórúkọ. Èmi ni Alájà Tajudeen Adékúnlé Múìlì di ìjà olóko ọ̀fù Ìmọ̀sán. Ẹ ṣeun gan. Bàbá, ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa, báwo lẹ ṣe jẹ́ nínú Agẹmọ ti Ìjẹ̀bú? Ìjà jẹ́ ìkan ògbóǹtarìgì nínú alágẹmọ. Ìjà bàbá ló jẹ́ ní àárín gbogbo wọn. Tí gbogbo wọn bá jókòó wọ́n á sọ wípé wọ́n á júbà á sọ wípé ìbà Agẹmọ ìjà Ògún. So ẹni tí wọ́n júbà ẹ̀ṣẹ̀ mọ̀ pé kìí ṣe ọmọ kékeré. So bí ìjà bàbá ni, and moreover ìjà is an hunter, ọdẹ ni bó ìjẹ́ ni. Ẹ ṣeun gan. Bàbá, nígbà ìwáṣẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa, báwo ni Agẹmọ gan ṣe wọ Ìjẹ̀bú wá? Agẹmọ jẹ́ òòṣà tó yẹ pé tí èèyàn bá ń wá nǹkan tó bá dé ìdí ẹ̀ Agẹmọ á ṣe fún un. Agẹmọ Bilikisu ni Agẹmọ bá dé ilẹ̀ Ìjẹ̀bú, King of Chamber ní Òkèèrè. Òun ni Agẹmọ bá dé Ìjẹ̀bú, ó ń wọ́mọ. Nígbà yẹn òun ni Agẹmọ, àwọn tó bí 5 tán tẹ̀lé wá nígbà yẹn. Tí ẹ bá ń rí ìjókòó tí àwọn Agẹmọ ń jókòó lé, like àgbélé wa tá máa ń jókòó lé yẹn, ẹ̀yà irú ìjókòó àfijọ́ ìjókòó Bilikisu ni ìjókòó wa tá à ń pè ní àgbélé yẹn. Tó bá fẹ́ kàn gbé wa kò wò kẹrì. So bóyá jẹ́ ni. Ẹ ṣeun gan bàbá. Bàbá,
àwọn Agemo wo gan ló tẹ̀lé Bilikisu ṣùgbọ́n wá láti Sudan. Ìjà ẹ̀gẹ́ lúmọ̀rọ̀ ló ń pè ní olúmọ̀rọ̀ lénìí. Ó ń ṣe ojú wa ń gbà yẹn. Ògbékòjòhùn ní òkè ẹ̀rì ní ìlú Bilikisu. Torí òkè ẹ̀rì ní Bilikisu padà wá wọlé sí gbà tó lọ sí ìrìn àjò ẹbọ. Then nọ́pà Ìjẹ̀bú Ìmúṣin ó pẹ̀lú mọ́kí Ìjẹ̀bú Gbó ó pẹ̀lú ó di mélòó 5. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣé bàbá. Àwọn Yorùbá àwọn Ìjẹ̀bú wọ́n máa ń dá nǹkan kan láṣà wọ́n sì máa ń sọ ní ọ̀pọ̀ ìgbà. Wọ́n máa ń sọ wípé òjò tó bá pa onírè wọ́n ní gbogbo Agemo yẹn pa. Bàbá ẹ bá wa tán ìpínlẹ̀ sí lóde tó ṣe ń dá nǹkan báyìí láṣà. Àwọn kan náà kàn sọ bẹ́ẹ̀. Ṣé gbogbo Agemo tó kù ńkọ́? Ṣé ẹlẹ́ni ni wọ́n ní? Èèyàn kan ṣo ní ayé pé nìkan ló ń lo ẹni. Gbogbo àwọn tó kù onírè. So báwọn náà dẹ̀ máa yẹ sọ pé òjò tó bá po nírè gbogbo Agemo ló ń pa. So àṣìsọ̀rọ̀ ni. So yẹn sì tí yóò bá dẹ́ lójú ó lè wá wòran. So yẹn sì òjò lè pa onírè wọn ẹ̀ta mi òjò lè pọ̀ kójò máa dẹ̀ pa èmi tí bá máa jó number 3. So yẹn sì àṣìpa òwe kan máa ní òjò ìbá pọ̀ onírè. Gbogbo àwọn tó kù ńkọ́ ṣé ẹlẹ́ni ni wọ́n ni? So language yẹn ò correct. So yẹn sì. Ẹ ṣeun gan bàbá. So ẹ ń sọ fún wa ń sìn pé gbogbo Agemo lónírè yàtọ̀ sí ẹyọ kan. Bẹ́ẹ̀ ni gbogbo Agemo ni gbogbo àwọn tó kù ni even Magodo tó ń jẹ́ ẹlẹ́ni pàápàá onírè ni nílùú ẹ̀ but ó ní bóyá jẹ́ kó tó gbé ẹni wá sí ìmọ̀sán wájú. So ó ní bó ṣe jẹ́. So òun nìkan ló máa lo ẹni. Gbogbo àwọn àwa tó kù onírè náà ni. Ṣé tójò bá pa ẹnìkan ṣé gbogbo Agemo ló máa pa nìyẹn? So language yẹn ò correct. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣé bàbá. Ọdún Agemo báwo ló ṣe jẹ́ pàtàkì fún ọmọ akilẹ̀ Ìjẹ̀bú pàápàá gan ọmọ bíbí inú Ìjẹ̀bú? Báwo ni Agemo torí pé ó wà nínú wíkì wa ọ̀nà lẹ́sìn fún wa. Ṣé rí Agemo gbogbo Ìjẹ̀bú ló rọ̀ mọ́ Alágẹmọ. Anybody tó bá ti lè jẹ́ ọmọ Ìjẹ̀bú ọmọ Alágẹmọ ni. So yẹn sì Agemo yìí ló so gbogbo wa pọ̀ láti ìletò sí ìletò sí ìletò. Àwọn Agemo tó wà is 201 ó kù bíi mẹ́rìndínlógún ló máa jó. Àwọn bíi mélòó náà máa ní abọ́ rẹ̀. So yẹn sì yẹn ni wọ́n ṣe ń sọ. Àwọn mẹ́rìndínlógún yẹn náà dẹ̀rẹ̀ kì í ṣe gbogbo wọn. Gbogbo wọn ni wọ́n ṣe wọ́n máa jó ń bí. So yẹn sì so bóyá jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Bàbá a tún fẹ́ bèrè pé Alágẹmọ àwọn kan sọ wípé dúdú ni Agemo, àwọn kan ní funfun ni, àwọn kan ní pupa ni, bẹ́ẹ̀ àwọn kan ní dúdú funfun pupa ni, wípé kò ní àpèlé kan kọ́lọ̀ kan. Bàbá ṣàlàyé fún wa báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Ṣé wọ́n mọ Agemo? Òrìṣà tí ọba ń sìn tí ò mọ̀ òun ni wọ́n ń pè ní Agemo. Ṣó yẹ
ṣó mọ̀ wípé mo sọ fún ẹ pé wọ́n sọ pé ìbà Agẹmọ ìjà Ògún ìjà ìsáná ń tà ìjà ló ṣọdẹ torí Agẹmọ ṣó yẹ sìn it's a long story ṣó yẹ sìn wá wò òun ló máa kọrin àbí so ẹni tó wá wò ẹ wá wò ṣèbó òun ló kọrin yẹn so ìgbà tí Agẹmọ tó ń wá Agẹmọ tí wọ́n rí ìjà ló ṣọdẹ pé òun má rí kíní ibi báyìí tó lọ sọ fún Awujale ṣó yẹ sìn ìyẹn ní Ìmọ̀sàn ìlú táwa yìí ṣó yẹ sìn kì í ṣe gbogbo àwọn tó kù náà àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé àyàpá ni wọ́n ní ọ̀rọ̀ Agẹmọ but àwọn tí mo dárúkọ ní ògbóǹtarìgì ṣó yẹ sìn nọ́pà Ìmúṣin ó pẹ̀lú Agẹmọ ìjímìjì ṣó yẹ sìn ó pẹ̀lú Ògbékòjòhùn ní Òkèèrè ó pẹ̀lú ṣùgbọ́n wọn ò rí èèyàn jẹ wọn ò wá mọ́ ṣó yẹ Mọ́kí níjẹ̀búgbó ó pẹ̀lú wọn ò wá mọ́ Agbọ̀rúngbọ̀nà ará Igbó ò wá mọ́ ṣó yẹ sìn omi gbẹrù ẹ̀ lọ ni ò ṣe wá mọ́ wọ́n máa ń ṣe láìtò pé Agbọ̀rúngbọ̀nà ará Igbó ò wá ṣó yẹ sìn so Agẹmọ kan ṣe kíní gan àbí nǹkan tí mo lè sọ nìyẹn. ẹ ṣeun gan bàbá wa bàbá a tún fẹ́ mọ̀ wípé ṣé ọdún Agẹmọ yìí àti ìgbà tí wọ́n bá ń ṣe ọdún Agẹmọ yìí ṣé fún àwọn ọmọ Ìjẹ̀bú nìkan ni àbí fún gbogbo àgbàlá ayé lápapọ̀. ṣe rí Agẹmọ ẹ mọ̀ pé mo sọ tẹ́lẹ̀ wípé Agẹmọ kì í ṣe pé a fi Agẹmọ ń jà wọ́n fi Agẹmọ ń súre a máa ń ṣàdúrà president wa bá ṣe wà yà máa ń ṣàdúrà kí ìgbà nǹkan kó tù wá lára o kó má rè lébùnbí tó wà o kó má rè léni o lóòótọ́ àwọn president wọn ò dá sí ọ̀rọ̀ wa governor dá sí ọ̀rọ̀ wa ṣó yẹ ń sìn wọn ò dá sí but àwa ń ṣàdúrà fún wọn a fi àdúrà ń jagun fún wọn bí a ṣe ń ṣe ìṣẹ̀ṣe wa tó a ń fi àdúrà jagun fún wọn ṣé a máa local government wa èèyàn dáadáa ni àfàdúrà ń jagun ṣó yẹ ń sìn so a máa ń fi àdúrà jagun fún wọn tí èèyàn bá ní ìṣòro tó bá wá sí ọ̀dọ̀ Agẹmọ á ṣe fún un kò sí ìṣòro tó lè bá débẹ̀ Agẹmọ á ṣe fún ẹ so ìtumọ̀ Agẹmọ nìyẹn. ẹ ṣeun gan bàbá nínú ìwádìí tí a tún wá wọ́n ní wípé táwọn alágẹmọ bá ń bọ̀ wọ́n á máa ń lọ̀ lílọ̀ kan tó máa ń wípé obìnrin ò kì í wò ó bàbá wa báwo ló ṣe jẹ́. ṣé mọ̀ pé nǹkan tó bá lọ ó ti ní kán yà fóun àtẹ́wọ́lé mi bá là o mi ò mẹ́ni tó kọ́ kò dẹ̀ ń ṣe àwa yìí la kọ́ jẹ oyè àwọn bàbá wa ti jẹ tán ti lọ ṣó yẹ sí tán bá ń gbé ẹrù bọ̀ bíbọ̀ tán à ń bọ̀ náà ètùtù la wá ṣe ṣó yẹ sí nǹkan tán gbé bọ̀ obìnrin kì í rí o kóbìnrin yẹra tóbìnrin mi dẹ̀wà tó máa ń ṣe ojú tòtòrò ẹ̀rẹ́ lòmíì ó máa ya wèrè wọ́n á sọ fún pé nǹkan tí ìyá ẹ ò wò tí ìyá tó bí ìyá ẹ ò rí tí wọ́n dẹ̀ rí kọ́ kó lọ máa ṣe wérewère o kó máa fi àgbà ṣeré ọmọdé o kó máa ṣe gbogbo ẹ̀ o kó délé kó lọ sùn o so ṣé mọ̀ Ìjẹ̀bú àwọn kan wà wọ́n ní orí kuku wọ́n á máa fẹ́ dẹ̀jà wọ́n máa ń dẹ̀jà àwọn náà dẹ̀ máa ń rí ṣó yẹ sí so nǹkan tó bá ti lọ ó ti ní kán yàgò fóun so bó ṣe wà nìyẹn. wípé obìnrin ò gbọ́dọ̀ rí tán bá ń lọ but tán bá wá fẹ́ jó ní àgbàlá Ìmọ̀sàn àbí Ìjẹ̀bú Òde obìnrin lè lọ wọ́n á tún máa ṣàdúrà àwọn tán bá fẹ́ ńbẹ̀
wípé nǹkan báyìí làwọn fẹ́ o ẹlòmíì òun wọ́mọ òun ṣe tó bá tún jó nìyẹn Agẹmọ á tún ṣe fún wọn. tó bó ṣe wà nìyẹn. ṣeun gan bàbá wa ṣe bàbá àwọn kan sọ wípé nǹkan méjì ni Ìjẹ̀bú ní wọ́n dẹ̀ ní nǹkan méjì tí Ìjẹ̀bú ní yìí wọ́n ní àwọn Agẹmọ ló ní bàbá wa ẹ bá wa tàn mọ́lẹ̀ sí tó jẹ́ nǹkan gbòógì báyìí yẹ pé. sọ ṣe ẹrù báyìí náà ti sọ nǹkan méjì bíi báwo. àwọn Yorùbá àti ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ wọ́n ní Ìjẹ̀bú ní nǹkan méjì kan tó jẹ́ wípé ní gbogbo àgbálá ayé mo fẹ́ lè sọ wípé kò sí ìlú tó nírú ẹ̀ wọ́n ní Ìjẹ̀bú ní èpè Ìjẹ̀bú sì ní àṣẹ bàbá wa ẹ bá wa sọ sí. àwa olóòótọ́ àwa ní ohun tó òyìnbó ní òyìnbó kan ìyẹn ní èpè dáhùn òyìnbó lè pè Ìjẹ̀bú lè pè Ìjẹ̀bú ló lè pè sọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni so Agẹmọ ló dẹ̀ ní ló ní èpè so yẹn sìn so ohun tó ń fi dó Agẹmọ nìyẹn so yẹn sìn tó bá nídìí ṣe nǹkan wọ́n lágbájá ó ṣe báyìí àbí owó ọmọ yìí nǹkan tó ń ṣe tó obìnrin ìyá tó bí ẹ kò wò báyìí ló máa rí á dẹ̀ rí bẹ́ẹ̀ fún ohun tó ń pè ní Ìjẹ̀bú ni ọdún Ìjẹ̀bú náà là ń ṣe àbí ká tẹ̀sí wọn náà wò. bàbá yàtọ̀ sí yẹn a pé àṣẹ pé ká ṣe àdúrà ìyẹn náà kọ́. èpè rán fún wẹ́ẹ̀pẹ́ ṣó yẹ ń sìn tó bá ṣépè sọ̀yàn èpè náà máa tún fi wẹ̀ fún ṣó yẹ ń sìn wọ́n á ṣépè sọ̀yàn á tún ṣàdúrà tí ìwà ẹ̀ bá hùwà àdúrà o ṣó yẹ ń sìn sórí májèlé ò dáa ẹni tó máa jẹ á béèrè tó bá dẹ̀ béèrè wọn á fún bó ṣe wà nìyẹn ṣó mọ̀ gbogbo àwọn alágẹmọ tó wà yẹn oníkálukú wá represent ìlú ẹ̀ ní pẹ̀lú agbára bóyá wà nìyẹn. ẹ ṣeun gan ẹ ń fi yé wa wípé tí èèyàn bá ní ìdojúkọ kan nítorí pé àwa ò fẹ́ pé o àmọ́ a fẹ́ àdúrà a fẹ́ ìre nítorí pé àwa náà máa ṣiṣẹ́ ìre mo dẹ̀ ní ìgbàgbọ́ pé àwọn tó ń wò wá nílé náà wọ́n á ṣiṣẹ́ ìre ṣé tí ènìyàn bá wá ó yọ ní ìṣòro kan àbí kejì tó bá wá sí iwájú Agẹmọ ṣé ìṣòro ó lè bí abẹ́. tí èèyàn bá wá téèyàn bá ní ìṣòro tó bá wá ṣebí mo sọ lẹ́ẹ̀kan wípé Agẹmọ tá à ń ṣe yìí Awujale ló ní òòṣà Awujale ni so yẹ ń sìn so a máa ṣàdúrà fún Awujale bàbá kẹ́ ẹ pẹ́ o káwùjalè pẹ́ o kó lórí máa ṣiṣẹ́ ìbí láàfin so yẹ president wa kóun náà máa ṣe dáadáa o kí ọmọráyé má kọ̀ tiẹ̀ o kóun náà má kọ̀ táyé o kọ́ wá ayé nǹkan kó má ka o gbogbo àwọn tó ń lépa president òfò ni wọ́n mú nìkan mú bí ọjọ́ kejì ọjà o gọ́vùnà wa náà kóun náà máa rí ṣe o ṣó yẹ ń sìn local government chairman wa náà ọmọlúwàbí ni kọ́lọ́n kó bá gbé sí kọ́lọ́n bá gbé síbi dáadáa ṣó yẹ ń sìn kó fún ní ẹ̀mí gígùn owó gbọ́ agbára tó wà nú ẹ̀ láti ṣe kọ́lọ́n bá Elédùmarè kó jẹ́ kó lè ṣe ṣó yẹ ń sìn à ń ṣàdúrà a dẹ̀ tún ṣàdúrà fún ìlú oníkálukú tọ́dé tá a bá ń jó à ń ṣàdúrà
ẹ rí i pé ohun tí èèyàn bá ń ṣe tí ó bá ń ṣàdúrà fún àwọn èèyàn tó bá tún di ọdún tó ń bọ̀ èrò á tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ṣe ń rí èrò tó bá di bí ijọ́ Tuesday sí ẹ wá sí palace ọ̀dọ̀ mi bí ibi ò gbèrò because a máa ṣàdúrà fún wọn ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ẹni tó ń wá nǹkan tó wà níṣòro oyè ìṣòro yín kọ́ o a ṣe kíní o a lọlẹ̀ o òkè ìṣòro yín kọ́ a di pẹ̀tẹ́lẹ̀ o kankan gbogbo ẹ̀ tá a máa ṣe ẹni tó wà ní in difficulty tí a dẹ̀ sọ fún pé lágbára Ọlọ́run kọ́ òkè ìṣòro ẹ̀ a lọlẹ̀ tó dẹ̀ lọlẹ̀ tọdún èmi bá tún dé ṣé kò ní wà a tún sọ fẹ́ lòmíì yẹn náà a tún ṣàdúrà fún so bí èrò ṣe ń pọ̀ nìyẹn lágbára Ọlọ́run ibi ẹ̀yin tẹ́ wá bí lọ́dún yìí ilé-iṣẹ́ Jagilegbo yín Jagilegbo live television ẹ máa gòkè pé máa jáwé rẹ̀yìn lágbára Ọlọ́run òkè lọ́jọ́ ń yọ tí ọ̀pẹ bá pọ́n wọ́n máa ń ṣíjú wò lókè tí wọ́n máa wó ẹ lókè tíyẹn lágbára Ọlọ́run nínú owó nínú àwọn ọlá nínú àlàáfíà bóyá kéré tó yìí ohun ó ti di ohun àgbà lágbára Ọlọ́run àjẹ́ kì í mú wọn àwàwà wọn ní mú wọn ọwọ́ mẹ́wàá ń bàjọ́ jẹ́ ọwọ́ ẹ̀ ò ní bàwọ̀ ẹ̀ jẹ́ wàá máa lọ́re wàá máa bọ̀re lágbára Ọlọ́run ò ní kú sí ọ̀nà bí èéfín o iléeṣẹ́ yẹn á gbòòrò gbogbo àwọn tó tún wá nífẹ̀ẹ́ Jagilegbo live television àti ní abroad o ní Africa wa o ìlú òyìnbó gbogbo ẹ̀ o gbogbo wọn ní àlàáfíà náà máa dé bá o gbogbo wọn ní Ọlọ́run máa nífẹ̀ẹ́ Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tún wà bí náà o kọ́lọ́run kó nífẹ̀ẹ́ mi náà o kí n rá lànà o gbogbo iná lẹ máa rá lànà tẹ máa lórí olóore o ṣòro wá rí ìwọ Jagilegbo ẹni tó ń ṣe baálé ilé tó ń káwọ́ mọ́rí tó ń lọ́rùn kò ní ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí ojú àṣà kì í rúbi ojú àwòdì kì í rọrùn wọn kì í kí olúbi kú ọ̀fọ̀ ọmọ kò sẹ́ni tó máa kí ní ọ̀fọ̀ ọmọ ní gbogbo wa àtèmi náà o wọn kì í rí òkú ẹlẹ́nu bọ̀ látàjò wọ́n máa rúkọ ọmọ bàbá ẹni o gbogbo àwọn ọmọ tèmi tó wà káàkiri gbogbo ọ̀nà máa ṣoríire o àtẹ̀yìn tẹ̀ wà bí iná o àti gbogbo àwọn olólùfẹ́ yín olólùfẹ́ Jagilegbo gbogbo ọ̀nà máa ṣoríire o àkówá bá àdàbà ò ní jẹ́ tiwọn o àṣeyẹlẹ máa ṣe o tó. ẹ ṣé bàbá tí àwọn èèyàn bá fẹ́ wá bá yín bóyá wọ́n rí ìṣòro kan àbí wọ́n ní ìṣòro kan àbí èkejì bóyá wọ́n ní ojú Ọlọ́run fún nǹkan kan náà àṣẹ ààyè wà láti lè wá àyè wà náà wọ́n bá pè mí lórí aago tí n bá wà Nàìjíríà nítorí mo máa ń travel out tí n bá wà ní Nàìjíríà wọ́n bá pè mí why ṣe rí Ọlọ́run dá àwọn kan fún ìrànlọ́wọ́ fún ẹ̀dá irú àwa báyìí tó bá níṣòro tó bá wá Ọlọ́run á bí a gbogbo ẹ̀ agbára Ọlọ́run a máa fi ọlá Ọlọ́run a máa fi bẹ Ọlọ́run ni so gbogbo èèyàn kékeré ó tóbi lójú àwọn èèyàn o ṣùgbọ́n kékeré ni lọ́dọ̀ Ọlọ́run so if anybody call my number then I'm ready to pick up the phone. ṣé nǹkan bàbá orúkọ nílẹ̀ kan sí fún gbogbo ẹ̀ tó wò ní. èmi ní ọlọ́jà Tajudeen Adékúnlé Múìlì di ìjà olóko of Ìmọ̀sán Agemo ìjà olóko of Ìmọ̀sán of Akílẹ̀ Ìjẹ̀bú worldwide.